nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní ìlú Ọ̀yọ́ Aláàfin Òjó pa ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà lọ́jọ́ 11 oṣù kìíní ọdún tí ó ń bọ̀ yìí yún 11th of January 2025 ó mà ti di ariwo ńlá lórí ẹ̀rọ ayélujára èyí tó sì ti ń di ìjà ẹ̀sìn láàrin àwọn mùsùlùmí àti àwọn kìrìsìtẹ́nì débi pé ọ̀rọ̀ burúkú ni wọ́n ń sọ sí ara wọn lórí ẹ̀rọ ayélujára. Ǹjẹ́ kí ni ó fa ìjà láàrin àwọn mùsùlùmí àti àwọn kìrìsìtẹ́nì? Ọ̀rọ̀ wo ni wọ́n sì ń fà tó di ariwo àti awuyewuye lórí ẹ̀rọ ayélujára àti pé kí ló fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ 11 oṣù kìíní ọdún 2025 ìyún the 11th of January 2025. Ó mà ní bí wọ́n ṣe fẹ́ dá ilé ẹjọ́ ìyún tí ó máa rí sí ọ̀rọ̀ ẹ̀sìn mùsùlùmí èyí tó ń pè ní Sharia Court tí wọn yóò dá sílẹ̀ ní ìlú Ọ̀yọ́ Aláàfin tó sì jẹ́ pé wọ́n ti mú ọjọ́ 11 oṣù kìíní gẹ́gẹ́ bá ṣe kéde ti ọdún tó ń bọ̀ 2025 gẹ́gẹ́ bí ọjọ́ tí wọn yóò ṣe ìfilọ́lẹ̀ ilé ẹjọ́ Sharia náà. Ẹ rántí wípé nínú òfin Nàìjíríà kò fi àyè gba ilé ẹjọ́ ẹ̀sìn kankan yálà ti kìrìsìtẹ́nì, mùsùlùmí tàbí ẹlẹ́sìn ìbílẹ̀, ṣùgbọ́n ní ilẹ̀ Haúsá ni òfin náà ló ti bẹ̀rẹ̀ ní nǹkan bí ọdún 21 sẹ́yìn nígbà tí ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó fi òǹtẹ̀ lù fún àwọn gómìnà ilẹ̀ Haúsá kan pàápàá gómìnà Yerima ti ìpínlẹ̀ Zamfara pé ààyè wà láti lọ dá òfin ṣẹ̀ríà lẹ̀ ní ìlú wọn tó sì jẹ́ pé láti bẹ̀rẹ̀ làwọn Haúsá láti dá ilé ẹjọ́ tí ó máa lo òfin ẹ̀sìn Islam láti fi dájọ́ sílẹ̀ èyí tí ó dùn mọ́ àwọn kìrìsìtẹ́nì nínú. Ṣá o, bí ilé ẹjọ́ náà bó ṣe wà káàkiri ilẹ̀ Haúsá kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ ní ilẹ̀ Yorùbá, àwọn tó sì wà nílẹ̀ Yorùbá gan àwọn èèyàn fi bẹ́ẹ̀ gbúrò wọn nítorí pé àwọn Yorùbá àti ẹ̀sìn kìrìsìtẹ́nì àti ti Islam ni wọ́n ti wọnú ara wọn tí kò sì sí wàhálà rárá. Ṣá o, bí àwòrán ayẹyẹ tán fẹ́ ṣe láti ṣe ìfilọ́lẹ̀ ilé ẹjọ́ Sharia bó ṣe lu síta ìyún ní ìlú Ọ̀yọ́ tí wọ́n jẹ́ kó di mọ̀ pé gbọ̀ngàn Muslim Community Islamic Center tó wà ní agbègbè Mọ́bọ́lájé ìyún ní tòsí Agbógangan ní ìlú Ọ̀yọ́ ẹni yóò ti wáyé lárúwó mà ti sọ nínú ìwé ìpè tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ náà rí náà. Ẹni tí yóò jẹ́ oníwàásí ọjọ́ náà ẹni Sheikh Ọ̀mọ̀wé Abdulaziz Abdulbaki Muhammad. Bẹ́ẹ̀ ni wọ́n ní Gbàṣọ̀run ìlú Ọ̀yọ́ tó jẹ́ olórí àwọn afọbajẹ ìlú Ọ̀yọ́ yan Ọ̀yọ́mèsì tó tún jẹ́ adelé Aláàfin báyìí ìyẹn olóyè Yusuf Akínọlá òun ni yóò jẹ́ orí adé ọjọ́ náà tí wọ́n sì ti fi ìwé pè àwọn èèyàn pàtàkì pàápàá láàrin àwọn mùsùlùmí fún ayẹyẹ náà. Gbàrà tí ìwé ìpè ìlú sórí ẹ̀rọ ayélujára láyéwò ńlá mà ti sọ bẹ́ẹ̀ ni inú bí ọ̀pọ̀ àwọn èèyàn pàápàá àwọn kìrìsìtẹ́nì tó sì sọ oríṣiríṣi ọ̀rọ̀ pé àwọn ò ní gbà ọkàn má ṣe gbé irú ẹ̀ wọ ilẹ̀ Yorùbá àti ìlú Ọ̀yọ́ tí ọ̀rọ̀ tó sì di ariwo ńlá. Ṣùgbọ́n níṣe ni àwọn ọ̀dọ́ mùsùlùmí náà fún wọn lésì pé àjàlá pé wọ́n fún wọn lésì pé Fálànà gbọ́ tiẹ̀ tara ẹni là á gbọ́. Wọ́n ní kí ló ń gbé àwọn kìrìsìtẹ́nì nínú náà lórí ọ̀rọ̀ ọ̀hún. Wọ́n ní ṣèbá àwọn mùsùlùmí nìkan ni wọn yóò máa lo òfin náà fún. Wọ́n ti ṣòfin pé kò ká àwọn kìrìsìtẹ́nì. Wọ́n ní kí ló dé tí tó ń ṣẹlẹ̀ láàrin mùsùlùmí wá ń ká wọn lára. Ṣùgbọ́n táwọn kìrìsìtẹ́nì tí wọ́n ń sọ̀rọ̀ sọ pé ọ̀rọ̀ ò ní rí bẹ́ẹ̀ mọ́. Wọ́n ní bó bá yá wọn yóò máa lò lé àwọn kìrìsìtẹ́nì náà lórí. Kódà wọ́n mú àwọn àpẹẹrẹ wá pàápàá Deborah Samuel tí wọ́n pa ní ilẹ̀ Haúsá ní nǹkan bí ọdún 2 nítorí pé wọ́n ló sọ̀rọ̀ sí ẹ̀sìn Islam. Wọ́n ní ẹni tó gbìjẹ tí ó sọ̀rọ̀ níṣe ni wọ́n gbé lọ ilé ẹjọ́ Sharia tó dájọ́ fún un tó sì ní ó gbé lé nínú bà àwọn lẹ́rù pé ó lè ṣẹlẹ̀ sí àwọn náà èyí tó jẹ́ pé ó jẹ́ kí ọ̀rọ̀ yìí kó di ìjà àti wàhálà pẹ̀lú awuyewuye lórí ẹ̀rọ ayélujára.